béèyàn bá ń gbé nàìjíríà tó bá kú kò yẹ kó tún wọná torí nàìjíríà gágá fúnra rẹ̀ o ọmọ ìyá náà ṣá ló jẹ́. jọ má sọ bẹ́ẹ̀ mọ́ o kó farabalẹ̀ kó má bá mi ká lọ. nàìjíríà ò sí nínú kọ́ńtírì o tó yẹ kó dákẹ́ ọpẹ́ dúdú àbí kíni kílù tọ́kì ó ṣe níbi tílẹ̀ rúru tó ti fẹ́ pa wọ́n tán níbi tógun lọ́gọ́ ẹ̀mí ti ṣòfò dànù tí wọn ò lè fowó rẹ̀ mí wọn padà o. ẹ̀kún mi tìlú Pakistan ń kọ́ níbi tógun lọ́gọ́ ẹ̀mí ti sọnù wọn ò mọ̀ rí kankan fọlọ́wọ́n bá ṣe. àwa ipò kaná sì ń kọ́ o níbi tí àpáta ti ń yọ bí ògùn náà tó bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ lọ. àyè ọpẹ́ yọ ní nàìjíríà yìí o olórí là ní àmàránú gbà o. wẹ́dà wa kò pọ̀jára lọ ilẹ̀ wa kò yé pọ́n tó dáa jáde òjò pọ̀jù bẹ́ẹ̀ lòrùn tààrà jù. nàìjà tẹ́ bá kọ́ tẹ́lẹ̀ ò ní dúpẹ́ mọ́ o. ìyá ẹlẹ́tẹ̀ lérò tó ju cashless policy ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba. olúwa a ò rárá tá a gbàdánwò ẹ̀ sí. Allah ìyá ọmọ bá wà lẹ́jẹ̀ mú Allah wọlá mú wọn mọ̀ kó là wà lọ́wọ́ àdárí ibú. Okiki Anobi Muhammadu Rasulullahi ọmọ àwọn Eniolohun kunfayakun. What Okiki record?